káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbóhùn wa ẹ káàbọ̀ sí orí òjíṣẹ́ TV níbi tí a ti máa ń mú oríṣiríṣi ètò wá fún wa lórí ọ̀rọ̀ ayé wa tẹ́yin náà bá wò ó ẹ fi kọ́gbọ́n àwa náà á wò ó a ó fi kọ́gbọ́n ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa comment sí orí òjíṣẹ́ TV pàápàá jùlọ ẹ bá wa tẹ notification bell so that a bá upload ẹ̀yin lẹ máa kọ́kọ́ máa rí ohun tí a bá gbé jáde sí orí òjíṣẹ́ TV ṣé wá rí nǹkan tó mú wá fún wa lẹ́ni ara ọ̀tọ̀ ni ó lágbára mo fẹ́ kẹ́yìn náà jókòó kẹ́ wá lọ wo ohun tí a mú wá fún wa lẹ́ni ó yá ẹ wá lọ wò. Ọlọ́run má jẹ́ kí aṣòre dáràn. Ọlọ́run má jẹ́ kí a máa ṣoore dáràn. Ibi kékeré tọ́dún yìí kù sí, Ọlọ́run má yẹ ká lò nínú wàhálà. Ọlọ́run má yẹ ká lò nínú ìdààmú. Kò sẹ́ni tó gbọ́n tán láyé yìí. Bọ̀ àwọn nǹkan kan wà tó jẹ́ pé tó bá ń ṣẹlẹ̀ ní dream, ó máa ń fall sí reality ńgbà mí. Ẹ jẹ́ ká máa gbọ́ lórí ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat àti Queen Naomi ní nǹkan tó ṣẹlẹ̀. Àwọn try láti fẹ́ bọ́ àwọn aláìní lójú ara wọn. Bọ̀ ṣe rí nǹkan tí mo máa ń sọ pé tálákà Ọlọ́run wọ́n ṣòro bá dòwò pọ̀ o. Ó fẹ́ ṣàánú ni ṣe bẹ́ẹ̀ ẹnu ọjọ́ mẹ́ta ilé èèyàn kan fún mi ní $1,000 to go and help some people. Èmi ò jẹ́ kán wá bá mi lé o. Ẹni tó máa bá ṣọ̀rẹ́ tó máa dílé ẹ̀tàn tó máa give up tó máa kú tó máa fi kó bá Ọlọ́run ní jẹ́ kẹjọ ṣọ̀rẹ́. Ọ̀rọ̀ ayé ìgbà ta ló kí mi happy Christmas yìí ṣé o fẹ́ ṣorí burúkú ni. Èmi sọ fún ẹ pé mo ṣe kí olóṣì ni ẹni lọ kí Jésù fún ara ẹ̀ pé happy Christmas àbọ́lọ̀ fẹ́ bá yín jẹ ẹ má jẹ́ ń ṣépè fún yín o. Mi ò bá yín ṣe Christmas orí burúkú tẹ̀ ń ṣe ẹ̀yin lẹ́mọ̀ nǹkan tó bá yín o. Ọ̀tọ̀ lẹni tó ṣe bẹ́ẹ̀dì ọ̀tọ̀ lẹni tó ń ra wíìgì tó ń sáré pò fẹ́ padìyẹ kiri ẹ máa tó gbọ́n ẹ̀yin ọmọgọ̀. Ẹ yẹ ká máa gbọ́ nǹkan tí tálákà sọ ẹ máa gbọ́ àwọn èèyàn gidi tí kọ́kọ́ sọ̀rọ̀ lórí mátà yìí o. Ẹ máa gbọ́ nǹkan tí nínú àwọn tó wá bí ọmọ ẹ̀kú ni bóyá nǹkan ẹ yẹ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń wò. Wọ́n kọ kìíní mi ò pa lè ráyè rí mo sì máa bá ẹ máa gbọ́. Olórí Naomi ló ń fẹ́ ṣe ọjọ́ ló ṣe ayẹyẹ fún àwọn ọmọdé wọ́n lè bó ṣe máa ṣe lọ́dọọdún ní gbogbo ẹ máa gbọ́ nǹkan tẹ́ni sọ. Ẹ máa gbọ́ nǹkan tó ń sọ. Ó ní kí wọ́n máa múra ìjà sílẹ̀ o. Ẹ wá wo ibi tó onínúure tó jìn sọ́fìn sí. Aláàjì lẹ́yìn rẹ̀. Wọ́n á kọ́bù Alhaji Oríyọmí Hamzat bí ẹni tó lọ rọ́ọ̀b. Wọ́n á kọ́bù Alhaji Oríyọmí Hamzat bí ẹni tó jẹ́ pé ṣe ló lọ jalè. Nigeria. Actually, the case will end into normal place because I believe kò ń ṣe pé wọ́n jẹun not dictate poison nínú oúnjẹ.
kò dẹ̀ ń ṣe pé Alhaji Oríyọmí Hamzat ní kán yìnbọn fún wọn. Nínú statement tó wà ńlẹ̀ tí evidence dẹ̀ wà nú ẹ̀ ni pé wọ́n ní wọ́n tira wọn lu nǹkan ní táìmù ooru gbogbo ẹ̀, because a ti gbọ́ nípa fire but wọn ò tí show ibi tó jóná fáwa, èmi ò tí rí kókó details. Tó bá jẹ́ pé ibẹ̀ yẹn jó náà ni, kí ni nǹkan tó fà á tí ibẹ̀ yẹn fi jó? Ọ̀tá pọ̀. Nǹkan tí mo fẹ́ mú jáde nínú prógrámù ilé ni nìyẹn. Nínú àwọn tó hate Alhaji Oríyọmí Hamzat jù ló máa kọ́kọ́ débẹ̀ yẹn. Don't do something free. Tí àánú bá ti pọ̀ jù, Ọlọ́run má yẹ ká padà kó ẹ̀yin tèmi, ṣé ti rọ́gẹ̀dẹ̀ tí mo ní kẹ́ máa jẹ, ẹ̀yin tẹ́ bá yọ kù tàbí tó kó yín kéré sometimes tó jẹ́ natural tí ò ń ṣe spiritual one àbí tí ẹ ní ọ̀sà, ẹ kàn jẹ́ pẹ̀lú kọ́ún kékeré tàbí kẹ́ sè é pẹ̀lú kọ́ún ní dúdú, ẹ jẹ́, ìyẹn máa help health is wealth, Ọlọ́run fún wa lálàáfíà. So sometimes téèyàn bá yọ kù tí kò ẹ̀ ń tóbi, ẹ jẹ nǹkan báyìí, ẹ yẹn kọ́kọ́ sí yẹn náà, pé bá dàbí pé bí àmọ́ fi yín jẹun ló yẹ kọ́kọ́ sọ yẹn. Ọ̀tá pọ̀, and I want to tell you something, nobody like you. Ṣé rí sometimes wà tó jẹ́ pé ó lè jẹ́ deal up bó ṣe wà yẹn pé Hamzat ọ̀nà owó lálẹ́ gbà mú. Bọ̀bọ́ yìí, àwọn onínúure, àwọn tó bá ti ń ṣèkà ló máa ń sábà tákù. Ẹ dẹ̀ mọ̀ pé ìkà ló pọ̀ jù ní Nàìjíríà. Ní Nàìjíríà yẹn, wicked people ló ń exist ń bẹ̀. So tó bá ti ń sọ reality, wà á ní problem. That is why tí mo fi jẹ́ pé tí bá ìṣògùn mi tí mo ń ṣe màá ní kéèyàn má wá sọ́dọ̀ mi. Gba nǹkan tó máa gbà, fine. Àwọn tí ò wá sọ́dọ̀ mi gan-an náà tó ń lo iṣẹ́ wọn ṣoríire kò wọ́n ọ̀dẹ̀ ní problem. So kò jẹ́ tuntun. Èmi, àlejò téèyàn máa gbà tó máa wá kú, tó máa ti fún ní nǹkan jẹ. Àwọn èèyàn dẹ̀ máa tẹ̀lé, èèyàn onímọ̀ pé wọ́n tẹ̀lé. A kàn ṣubú báyìí náà máa yọjú wẹ́rẹ́ pé ó ti pa. Ọlọ́mọdé ara ràn. Ẹni tó bá ti jẹ́ ni dáadáa, set up wa máa lé ẹ kiri ni o. Òun ló fi jẹ́ pé anybody, nígbà tí anybody wá sílé mi, tó bá ti lè rajà, kó sanwó ní WhatsApp, kó fún mi ní receipt, tó bá ti fún mi ní receipt máa fún ẹ níṣẹ́. Kọ́lọ̀ má dà wá láàmú. Ọ̀tá èèyàn ló máa ń kọ́kọ́ wá àánú wá sọ́dọ̀ èèyàn. Ọ̀tá ẹ̀ ò ní fẹ́ kó jèrè, ọ̀tá ẹ̀ ò ní fẹ́ kó ga, ọ̀tá ẹ̀ ò ní fẹ́ kó exist mọ́, gbogbo ọ̀nà náà máa wá. Ó ṣe wá jẹ́ pé ọjọ́ yẹn nìna jó ń bẹ̀. Ó ṣe jẹ́ pé àwọn tó ń wá oúnjẹ wá náà wá kú. Tẹ́lómi bá máa sọ báyìí ó lè ní wọ́n fi wọ́n ṣètùtù ni. Ètùtù wo? Tẹ́lómi bá máa sọ, ó lè sọ ẹlòmí máa ti tẹnu bọlẹ̀, àwọn tó hate ẹ̀ máa ti tẹnu bọlẹ̀ yánmáyánmá, ìyẹn náà máa ń rí wọn sí. Kọ́lọ̀ má jà ṣoore dáràn. Queen Naomi, mi fẹ́ sọ̀rọ̀ lórí mátà yín. Tọmọdé bá gégi nígbó, àgbàlagbà ló mọ ibi tó máa wó sí. Táwa tá jẹ́ ọmọ kéékèèké tó ń wò wá bí ọmọ kékeré tá bá fẹnu bá ẹ sọ̀rọ̀, á bẹ́tà kó gbọ́. Don't be disgraced. Ẹ má disgrace ara yín. Oore lẹ̀ ń ṣe lóòótọ́, bọ̀ tó bá lọ́wọ́ ọkọ yín nínú, ò lè rí báyìí. Don't tell me to shut up. I know what I'm saying. Don't tell me that. Gbogbo nǹkan bí lè máa ń wà, ó gbọ́dọ̀ wà well organized. Orí ìjókòó sí a gbọ́dọ̀ wà, kì í ṣe pé àwọn èèyàn máa tira wọn. Ẹnìkan ní kí n ṣe concert lọ́dún yìí kí n lè fi pawó wọlé, mo ní yes fine. Mo ní but concert tí mo máa ṣe yẹn jẹ́ kí n rò dáadáa náà, I need to plan it well. Kò ṣe lè táwọn èèyàn méjì máa lọ yìnbọn fúnra wọn tó máa sọ pé ta ló pe show, ta ní Saheed Ire. Ìjọba dẹ̀ níwọ̀n láìkì mi tẹ́lẹ̀. Àwọn tó láìkì mi ò pọ̀ nínú wọn torí ọ̀rọ̀ program tá a gbé wá tá a sọ pé a fẹ́ separate Nàìjíríà yẹn, wọ́n bí wọn nínú burúkú. Wọn ò ní ká má rìn o, wọn ò ní ká má ṣe tiwa o, but any small thing báyìí wọ́n máa fi kẹ́wọ́ ni. Ṣé nǹkan tó ṣẹlẹ̀ yìí kọ́lọ̀ má jẹ́ kó mọ wa kú o, gbogbo ẹ̀yin tó yọ ọmọ yín bá lọ, mo bá yín dárò wà ní rírú ẹ̀ mọ́ o. But ṣé the next thing ni kọ́ wá ń kọ́ bọ̀ Alhaji Oríyọmí Hamzat sẹ́yìn. Wọ́n wá dì bí amúrọ̀bà, wọ́n wá gbaṣọ lọ́rùn ẹ̀ ó kú singlet. Ẹnìkan dẹ̀ kámẹ́rà ó dẹ̀ post ẹ̀ online. My brother, nobody like you. Ó sì bá mi argue àbí? Ẹ sì bá mi argue. Mommy, nobody like you. Ẹ sì bá mi argue àbí? Thank God pé ọ̀rọ̀ mi jí ẹ̀yin kan. Àwọn tó bá sì remain ọ̀dẹ̀ kan sì remain ọ̀dẹ̀. Ẹ mọ̀ pé ẹni tó bá ti níyì lẹ̀tẹ̀ máa ń wá kiri. Alhaji Oríyọmí Hamzat lágbára ìṣẹ̀dá,
ọláwọ̀ ọkàn tẹ́ fi ṣe ọláwọ̀lá ọkàn tẹ́ fi ṣe akó yín yọ láìpẹ́ láì jìnnà yín náà ni torí èmi ò ní ro aburú sọmọ ẹnìkejì mi láéláé èmi ò dẹ̀ ní gbẹ́nikẹ́ni ṣe yẹ̀yẹ́ nítorí pé ó wà nípò kan ọmọ Yorùbá gidi ni mí máa sọpọ́ọ̀tì ara wa ni torí àwọn ọmọ Yorùbá wèrè kan wà ìgbà tó bá ti ṣubú náà máa ń fìyàn rẹ́rìn life is not like that ẹni bà ló mọ̀ kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí kò jù bẹ́ẹ̀ lọ. nílẹ̀ Ìbàdàn èló ni wọ́n fi wọlé àwọn ọmọ tí ń bọ̀ èló ni kí wọ́n mú dání èló ni wọ́n fi wọlé. lọ́fẹ̀ẹ́ ni o lọ́fẹ̀ẹ́. ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni. ní kí gbogbo ọmọ bọ̀ 5,000. bẹ́ẹ̀ ni torí ó jẹ́ ohun tó wá sí mi lọ́kàn láti máa ṣe fún àwọn ọmọdé especially àwọn ọmọ gan tó jẹ́ wípé lásìkò ọdún báyìí wọ́n lè má sí owó púpọ̀ lè má sí lọ́wọ́ òbí láti lè múnú wọn dùn. ọmọdé. torí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sí àtàwọn bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ọ̀kọ̀ọ̀kan máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.